Ẹ kú dédé àsìkò yìí, èyí ni ìròyìn láti iléeṣẹ́ atótó-arére online tv. Rizqat Abdulkareem ni oníròyìn yín. Èèmọ̀ ńlá rèé o, ọmọbìnrin kan bí ọmọkùnrin ṣùgbọ́n ìgbà tí yóò fi sùn tí yóò fi jí ni ó bá ọmọbìnrin ní ẹ̀gbẹ́ rẹ̀. Ìṣẹ̀lẹ̀ àgbọ́ṣe ààyìn kan ni ó ti wáyé ní ilé ìwòsàn kan tí ó wà ní agbègbè Chipinge ní orílẹ̀-èdè Zimbabwe, níbi tí ìyá ìkókó kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Cynthia Masoka ti bí ọmọkùnrin, ṣùgbọ́n nígbà tí yóò fi sùn tí yóò fi jí ní àárọ̀ ọjọ́ kejì ni ó bá ọmọbìnrin ní ẹ̀gbẹ́ rẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó ti dá awuyewuye sílẹ̀ ní agbègbè Chipinge, tí àwọn ọlọ́pàá àti àwọn olùdarí ilé ìwòsàn ọ̀hún sì ń ṣe ìwádìí lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bí Masoka ṣe fi léde, ó ní òun bí ọmọkùnrin ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2024 yìí pẹ̀lú ìrànlọ́wọ́ agbẹ̀bí tí orúkọ rẹ̀ ń jẹ́ Blessing Mutimbu. Masoka jẹ́ kí ó di mímọ̀ pé arábìnrin ọ̀hún gbé ọmọ náà sókè láti fi ṣe àfihàn ẹ̀yà ọmọ náà. Ó ní lẹ́yìn náà ni òun sì gba ọmọ náà tí òun fún un lọ́yàn kí òun tó sùn padà. Ó ní ìyàlẹ́nu ló jẹ́ fún òun nígbà tí òun jí láti pààrọ̀ pámpásì ìdí ọmọ náà tí òun sì bá ọmọbìnrin. Ìwádìí ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún.